ebi ń pa mí, ìrẹwẹsì ọkàn bá mi, gbèsè wà lọ́rùn mi. Olorin ẹ̀mí ni Busola Oke lókè gbàjarè síta bẹ́ẹ̀ látàrí ìṣòro-ìpenija ìṣúná airowona-airowolo tó ń dojukọ-ọ. Tinubu wọ Disu laṣọ ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà lẹ́yìn tí Egbetokun gbé àkóso iléeṣẹ ọlọ́pàá lé e lọ́wọ́. Ìpàdé àtìlẹ̀kùnmọ́rí ṣe Gómìnà Seyi Makinde àti Gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ Rabiu Kwankwaso ti mú kẹ́nu ó máa kùn wọ́n o. Ẹ̀dà ìwé ìdájọ́ tó rán Ọba Ipetumodu lẹ́wọ̀n l'Amẹ́ríkà tẹ àwọn ìdílé ọba lọ́wọ́. Kò sí inúnibíni sáwọn Kristẹni ní Nàìjíríà o. Ìjọba ló fèsì sí ìmọ̀ràn Amẹ́ríkà tó ní pé Nàìjíríà ní láti wọ́gi lé òfin Ṣẹ̀ríà. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn 5 lórí ẹ̀sùn ṣíṣekúpa afurasí afipábánilòpọ̀ nípínlẹ̀ Bayelsa. Ìkọ Boko-Haram sekọlu sílu Adamawa dá ẹ̀mí adarí ìlú àtàwọn 18 míì legbodo. Olorin Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drivetv. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ebi ń pa mí, ìrẹwẹsì ọkàn bá mi, gbèsè wà lọ́rùn mi. Olorin ẹ̀mí ni Busola Oke lókè gbàjarè síta bẹ́ẹ̀ látàrí ìṣòro-ìpenija ìṣúná airowona-airowolo tó ń dojukọ-ọ. Olorin ẹ̀mí Busola Oke ti jẹ́ kó di mímọ̀ pé òun dojúkọ ìṣòro-ìpenija ìṣúná airowona-airowolo tó le gan. Ó sì ń gbèrò láti fi iléeṣẹ́ orin sílẹ̀ látàrí ìfúngunmọ́ airowona-airowolo tó ń là kọjá. Olorin náà tó ń sọ̀rọ̀ tomijé lójú lásìkò ètò kan lórí ayélujára TikTok sọ̀rọ̀ nípa àwọn ìṣòro gbígbé ìgbé ayé nípasẹ̀ orin ẹ̀mí. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ kan pẹ̀lú Bíọ́lá Báyọ̀ èyí tó jẹ́ pínpín lórí ayélujára Instagram lọ́jọ́rú Wednesday, Oke sọ pé ohun tó sọ òun di akúrẹ̀tẹ̀ jẹ́ okùnfà àdánìkànwà, ìrẹ̀wẹ̀sì ọkàn, ìbànújẹ́ àti ìṣòro-ìpenija ìṣúná airowona-airowolo. Ó sọ pé òun kò tíì ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti ọdún 2020. Òun sì ń tiraka láti san àwọn gbèsè tó wà lọ́rùn òun. Ó ní òun sunkún lórí fídíò òun lórí ìtàkùn ayélujára nítorí pé òun dánìkànwà, ìbànújẹ́ ìrẹ̀wẹ̀sì bá ọkàn òun, ebi sì ń pa òun. Òun ò béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé kì í ṣe ẹni tí òun jẹ́ nìyẹn. Ó ní òun pa ẹnu òun mọ́ nípa ìlàkọjá òun láti ọdún 2020 nítorí pé òun ò fẹ́ kí àwọn èèyàn káàánú òun tàbí kí wọ́n fi òun ṣe yẹ̀yẹ́, ṣe ẹlẹ́yà. Ó ní òun mọ ọ̀pọ̀ ènìyàn ṣùgbọ́n kò sí ẹni tó ràn òun lọ́wọ́. Ní àkókò kan òun ò lè san owó ilé òun mọ́ èyí tó jẹ́ mílíọ̀nù kan náírà, 1 million naira. Ó ní àti jẹun dogun fún òun. Ó ní nísinsìnyí òun ò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, òun sì jẹ ọ̀pọ̀ ènìyàn ní gbèsè. Ìgbà ìkẹyìn tí òun ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ọdún 2020. Òun nílò láti san gbèsè òun. Òun tiraka láti san owó ilé ìtura tí òun gbé ní báyìí. Òun nílò ibi ìsádi àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kódà tó bá jẹ́ jàlópí. Ó kọminú pé owó tí ó yẹ kí òun lò fún oúnjẹ ni òun fi ń gbé Uber kiri. Tinubu wọ Disu laṣọ ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà lẹ́yìn tí Egbetokun gbé àkóso iléeṣẹ ọlọ́pàá lé e lọ́wọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wọ aṣọ ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà fún Túnjí Disu gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tuntun. Ńṣe ni Disu bẹ́rí wáì níwájú ààrẹ léraléra tó sì yí sọ́tún yí sósì lẹ́yìn tí Tinubu wọ̀ láṣọ ọ̀gá àgbà ọlọ́pàá tán. Lẹ́yìn náà tún ni ààrẹ ní kó kọjú sí ìyàwó rẹ̀ kí ó sì bẹ́rí fún bákan náà. Èyí wáyé lẹ́yìn tí ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà tẹ́lẹ̀ Káyọ̀dé Egbetokun ti kọ́kọ́ gbé àkóso iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà lé Disu lọ́wọ́. Ní olú iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tó wà nílùú Àbújá ní ètò náà ti wáyé lọ́sàn-án ọjọ́rú Wednesday ọjọ́ 25 oṣù kejì yìí. Lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ní Egbetokun kọ̀wé fipò sílẹ̀ sọ pé ìgbésẹ̀ náà tóun gbé kò sẹ̀yìn ẹ̀bí òun. Lẹ́yìn tí ó kọ̀wé fipò sílẹ̀ tán ní ààrẹ Tinubu kéde ìyànsípò Disu gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà tuntun. Ẹ̀wẹ̀ igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà 8 ni wọ́n gbọ́dọ̀ fipò wọn sílẹ̀ báyìí pẹ̀lú ìyànsípò Disu gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá tuntun. Ṣáájú ní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé pé kì í ṣe pé wọ́n yọ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà náà Káyọ̀dé Egbetokun nípò gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ. Wọ́n ní ńṣe ni ó fúnra rẹ̀ kọ̀wé fi ipò náà sílẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí agbẹnusọ ààrẹ Nàìjíríà Ọ̀gbẹ́ni Báyọ̀ Nànúgà ṣe,
ó ní ọ̀gá ọlọ́pàá náà fúnra rẹ̀ ló kọ̀wé sí ààrẹ Bọ́lá Tinubu pé òun fẹ́ láti fi ipò sílẹ̀ nítorí àwọn ìpèníjà kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀bí òun. Túnjí Disu ní ààrẹ Tinubu sì ní kó di adelé ọ̀gá ọlọ́pàá Nàìjíríà lẹ́yìn tí Káyọ̀dé Egbetokun kọ̀wé fi ipò sílẹ̀. Ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 24 oṣù kejì yìí ni olùdámọ̀ràn ààrẹ Bọ́lá Tinubu lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta. Ìpàdé àtilẹ̀kùnmọ́ríṣe gómìnà Seyi Makinde àti gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ Rabiu Kwankwaso ti mú kẹnu ó máa kùn wọ́n o. Gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Kano tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP Rabiu Kwankwaso bẹ̀ gómìnà Seyi Makinde ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wò lọ́jọ́rú Wednesday. Àbẹ̀wò náà ló di táwọn èèyàn ń sọ kiri lásìkò yìí látàrí àbẹ̀wò tó yọrí sí ìpàdé àtilẹ̀kùnmọ́ríṣe tí mú kí ẹnu ó máa kun àwọn àgbà ọ̀jẹ̀ olóṣèlú méjèèjì náà, pàápàá jùlọ pẹ̀lú bí ọ̀rọ̀ òṣèlú ṣe ti ń gbéra sọ ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò àpapọ̀ ọdún 2027. Ńṣe làwọn èèyàn kan sọ pé àlùwàlò ló ń gbọ́ àwọn méjèèjì, ọgbọ́n àti kẹrànjẹ ni. Wọ́n ní bólóṣèlú méjì bá ń tẹ̀ tí wọ́n ń ba ọgbọ́n òṣèlú ni wọ́n jọ ń ta fúnra wọn. Àìsí ní ẹgbẹ́ òṣèlú kan náà àwọn méjèèjì yìí ló mú káwọn èèyàn máa béèrè pé àjọṣepọ̀ àáfàá àti ìyá aláró ń fẹ́ àmójútó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà. Àmọ́ ṣá o, Rabiu Kwankwaso ṣàlàyé lẹ́yìn ìpàdé bòńkẹ́lẹ́ tí wọ́n ṣe ní ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lágbègbè Agodi nílùú Ìbàdàn pé àbẹ̀wò òun kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú rárá bó ti wù kí ó mọ̀. Ọ̀rọ̀ tí Kwankwaso sọ yìí làwọn èèyàn kan dá lóhùn pé Kwankwaso mú un lẹ̀ ní. Kwankwaso tó tún ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà dé sí ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi aago 2:30 ọ̀sán ọjọ́ 25 oṣù kejì ọdún 2026. Kwankwaso àti Seyi Makinde ni wọ́n dìjọ wọ yàrá ìpàdé ìgbìmọ̀ ìṣèjọba ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe èyí tó gbà wọ́n fún 40 ìṣẹ́jú ó lé díẹ̀. Rabiu Kwankwaso ló ti kọ́ fi ìgbà kan rí jẹ gómìnà ìpínlẹ̀ Kano lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP kó tó lọ sí ẹgbẹ́ òṣèlú APC níbi tó tún ti kúrò tó sì díje du ipò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ẹgbẹ́ òṣèlú NNPP nínú ètò ìdìbò ààrẹ ọdún 2023. Ẹ dá ìwé ìdájọ́ tó rán Ọba Ipetumodu lẹ́wọ̀n l'Amẹ́ríkà tẹ́ àwọn ìdílé ọba lọ́wọ́. Ìdílé ọba méjì tó ń jẹ oyè ọba nílùú Ìpetumodu nípínlẹ̀ Ọ̀ṣun ti tẹ́wọ́ gba ẹ̀dà ìwé ìdájọ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà, èyí tó sọ ọba ìlú náà Apetu ti ìlú Ìpetumodu Ọba Joseph Olóyèdé sí ẹ̀wọ̀n fún ọdún 5 lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́. A ó rántí pé orí adé yìí ẹni ọdún 62 62 years ni wọ́n gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2025 pé ó jẹ̀bi ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí adájọ́ Christopher A. Bokos sì jù sí ẹ̀wọ̀n ọdún 5. Bákan náà ni wọ́n ní kí orí adé náà tún lọ lo ọdún 3 mìíràn sí kó tún san àpapọ̀ owó tó jẹ́ $4,404,543 gẹ́gẹ́ bí agbẹjọ́rò ìjọba Amẹ́ríkà tó jẹ́ olùpẹ̀jọ́ ṣe ṣàlàyé. Orí adé yìí ni wọ́n gba ilé rẹ̀ ní Medina, Ohio àti àwọn ilé tó rà pẹ̀lú owó yìí pẹ̀lú owó tó ní díẹ̀ ní $100,000 owó ilẹ̀ Amẹ́ríkà $96,000. Lẹ́yìn ìdájọ́ yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn kò ní gbé ìgbésẹ̀ kankan lórí yíyọ lóyè gẹ́gẹ́ bí àwọn kan ní ìlú náà ṣe ń pè fún nítorí nǹkan tí àwọn èèyàn ń sọ lórí ayélujára. Lẹ́yìn tó kù díẹ̀ kó pé oṣù 6 àwọn ìdílé yìí jẹ́ kó di mímọ̀ pé àwọn ti tẹ́wọ́ gba ẹ̀dà ìwé ìdájọ́ lẹ́yìn tí wọ́n kọ lẹ́tà pé àwọn nílò rẹ̀. Ọlábóyè Ayọ̀ọ́lá aṣojú àwọn mọ̀lẹ́bí ọba sọ pé ìdílé méjèèjì yóò yan àwọn aṣojú tí yóò lọ bá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ṣe ìpàdé láti mọ ìgbésẹ̀ tó kàn. Wọ́n béèrè ẹ̀dà ìwé ìdájọ́ yìí nínú lẹ́tà kan tí ọmọọba Táíwò Ayọ̀ọ́lá buwọ́lù lọ́jọ́ 4 oṣù kọkànlá ọdún 2025 sí akọ̀wé ilé ẹjọ́ ní Amẹ́ríkà pẹ̀lú bí kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá Ibrahim Gotan ṣe dá sí ọ̀rọ̀ yìí. Ó ní àwọn fòpin sí èròǹgbà wọn láti ṣe ìfẹ̀hónúhàn lórí bí àwọn kò ṣe ní ọba Joseph Olúgbéngà Olóyèdé ní Apetumodu 27 ìlú Ìpetumodu nípínlẹ̀ Ọ̀ṣun. Ọdún 2019 ló gorí àlééfà
lẹ́yìn tí ọba James Adédòkun Adégòkè wájà nínú oṣù kọkànlá ọdún 2017. Ó kẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílé ẹ̀kọ́ Christ Church kejì àti C&S Modern Commercial Secondary School nílùú Ìpètùmọ̀dù. Ìtàn sọ pé ó kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ìṣirò nílé ẹ̀kọ́ gbogbonìṣe ìlú Ìbàdàn kó tó lọ sí fásitì ìjọba ìpínlẹ̀ Enugu láti kẹ́kọ̀ọ́ síwájú sí i. Lẹ́yìn náà ló lọ sílẹ̀ Amẹ́ríkà láti kẹ́kọ̀ọ́ ní fásitì Sarasota ní Florida níbi tó ti gba oyè MBA. Ó tún gba oyè ọ̀mọ̀wé Doctor of Business Administration DBA ní Agosi University Sarasota. Lára àwọn ibi tí ó ti ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ First Bank of Nigeria àti John Oates Financial Merchant Bank kó tó padà sílẹ̀ Amẹ́ríkà. Ọmọ oyè Aríbilé ni láti ìdílé Látìmógún kó tó gorí ìtẹ́ ìlú Ìpètùmọ̀dù. Kò sí inúnibíni sáwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà o. Ìjọba ló fèsì sí ìmọ̀ràn Amẹ́ríkà tó ní pé Nàìjíríà ní láti wọ́gi lé òfin Ṣẹ̀ríà. Ìjọba àpapọ̀ tún ti sọ pé kò sí inúnibíni sáwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà lẹ́yìn tí ilé aṣòfin Amẹ́ríkà parí iṣẹ́ ìwádìí rẹ̀ lórí ohun tí wọ́n pè ní ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Mínísítà fún ètò ìròyìn Mohammed Idris ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lẹ́yìn àbọ̀ ìwádìí ìgbìmọ̀ ilé aṣòfin Amẹ́ríkà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Oṣù méjì ní ìgbìmọ̀ ilé aṣòfin Amẹ́ríkà náà fi ṣe ìwádìí lórí ọ̀rọ̀ àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n láwọn alákatakítí ń ṣekú pa ní Nàìjíríà. Ìgbìmọ̀ ilé bẹ̀rẹ̀ ìwádìí ọ̀hún lẹ́yìn tí ààrẹ Donald Trump kéde wípé ọ̀rọ̀ Nàìjíríà ń kọ òun lóminú torí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn Kìrìsìtẹ́nì níbẹ̀. Lẹ́yìn náà ni Trump ké pe aṣòfin Riley Moore àti Tom Cole wípé kí wọ́n ṣèwádìí ìṣekúpani àti ṣíṣe inúnibíni sáwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Aṣòfin Moore sọ nínú àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára Twitter rẹ̀ pé àbọ̀ ìwádìí àwọn ṣàfihàn ìparí iṣẹ́ tí Trump gbé láwọn lọ́wọ́ náà. Àmọ́ mínísítà fètò ìròyìn sọ nínú èsì rẹ̀ wípé kò sí nǹkan tó jọ ṣíṣe inúnibíni sáwọn ẹlẹ́sìn kan tàbí òmíràn ní Nàìjíríà. Ṣùgbọ́n orílẹ̀-èdè Amẹ́ríkà náà dúró lórí ẹsẹ̀ wọn pé àwọn alákatakítí ẹ̀sìn ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì. Idris sọ pé ìjọba àpapọ̀ ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ìmọ̀ràn tó wà nínú àbọ̀ ìwádìí ìgbìmọ̀ ilé aṣòfin Amẹ́ríkà lórí ṣíṣe inúnibíni sáwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Ìjọba àpapọ̀ mọ̀ pé àwọn ẹkùn kan wà tí ètò ààbò ti mẹ́hẹ̀ látàrí àwọn agbésùnmọ̀mí àtàwọn agbébọn tí wọ́n ń ṣọṣẹ́ níbẹ̀. Ìjọba sì ń kọminú lórí bí ẹ̀mí àwọn èèyàn àti dúkìá olówó iyebíye ṣe ń ṣòfò láwọn ẹkùn náà. Wọ́n bá gbogbo mọ̀lẹ́bí tó pàdánù àwọn èèyàn kẹ́dùn láì fi ti ẹ̀sìn tàbí ti ẹ̀yà kan ṣe látàrí iṣẹ́ láabi àwọn agbésùnmọ̀mí. Àmọ́ ó ṣe pàtàkì láti fìdí rẹ̀ múlẹ̀ pé kò sí inúnibíni sáwọn ẹlẹ́sìn kankan ní Nàìjíríà. Ìṣòro ètò ààbò tí Nàìjíríà ń kojú kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn tàbí ètò ìjọba kan bí kò ṣe àwọn ọ̀daràn àtàwọn agbésùnmọ̀mí tó ń da omi àlàáfíà rú ní Nàìjíríà. Ọ̀gbẹ́ni Idris ṣàlàyé síwájú sí pé ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà fún aráàlú lómìnira láti ṣe ẹ̀sìn tó bá wù wọ́n. Ó ní ìjọba kò ní bẹ́sùbẹ̀gbà láti rí i pé kò sí ẹni tó tẹ ẹ̀tọ́ ẹnì kankan lójúmọ́lẹ̀. Mínísítà fètò ìròyìn ní Nàìjíríà ṣetán láti tẹ̀lé ìmọ̀ràn tí kò bá ní tako ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Nàìjíríà yóò tẹ̀síwájú pẹ̀lú ìbáṣepọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ní pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà. Lára ìmọ̀ràn tó wà nínú àbọ̀ ìwádìí ìgbìmọ̀ ilé aṣòfin Amẹ́ríkà ni pé Nàìjíríà ní láti fòpin sí òfin Ṣẹ̀ríà táwọn ìpínlẹ̀ kan lò lẹ́kùn àríwá Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti tẹ́wọ́ gba ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ìwádìí bí ọ̀pọ̀ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ṣe ń pàdánù ẹ̀mí wọn lẹ́yìn ọ̀pọ̀ oṣù ìwádìí láti ọwọ́ aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin Amẹ́ríkà. Èsì ìwádìí yìí ní àwọn ọmọ ìgbìmọ̀ tẹ̀kótó lórí ọ̀rọ̀ ìṣúná àti ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílé aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà fi ránṣẹ́ sí ilé ààrẹ Amẹ́ríkà pẹ̀lú àlàyé àti ìmọ̀ràn tí wọ́n ní fún ìṣòro tó ń kojú àwọn Kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè náà. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí Trump ṣàpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ní òun wòye pé ó nílò àmójútó gbòógì tó sì pa á láṣẹ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin Riley Moore àti Tom Cole láti fimú fínlẹ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ nípa ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá nawọ́ gán àwọn 5 lórí ẹ̀sùn ṣíṣekúpa afurasí afipábánilòpọ̀ nípínlẹ̀ Bayelsa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa ti fi gbòòrò òfin gbé àwọn afurasí 5 tó lọ́wọ́ nínú ikú arákùnrin kan ẹni ọdún 38 38 years fẹ̀sùn fífipá bá arábìnrin kan
lò pọ̀. Òkú Samuel Ofiri ló jẹ́ jíjù sí ẹ̀bá ọ̀nà lójú ọ̀nà Kàkátà níjọba ìbílẹ̀ Otu-Òkè Ògbìà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Iyama Daniel Edebo sọ wípé àwọn afurasí 5 ti jẹ́ fífigbóró òfin gbé. Ó sọ wípé lọ́jọ́ 22 oṣù kejì ọdún 2026 ní déédéé aago 6:30 ikọ̀ ọlọ́pàá láti ẹ̀ka olú iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè pàjáwìrì tí wọ́n sì bá òkú arákùnrin ọ̀hún lójú ọ̀nà Kàkátà Otu-Òkè. Òkú náà ló jẹ́ gbígbé lọ gba ilé ìwòsàn ìjọba àpapọ̀ Federal Medical Center Otu-Òkè. Orúkọ àwọn afurasí 5 tí wọ́n náwó gan tó lọ́wọ́ nínú ìṣekúpani náà nìwọ̀nyí: Stanley Nnemuga ẹni ọdún 21 21 láti ìlú Otakeme, Ìpàgòrò Mẹ̀mídìn ẹni ọdún 21 21 láti ìlú Otakeme, Kingsley Taribo ẹni ọdún 25 25 láti ìlú Otakeme, Bóyè Esther ẹni ọdún 22 22 láti ìlú Otakeme àti Preye Timbri ẹni 40 ọdún 40 láti ìlú Otu-Òkè. Ìwádìí ìfimúfínlẹ̀ ìwádìí fi hàn pé olùfarakásá náà ni wọ́n fẹ̀sùn ìfipábá obìnrin kan lájọṣepọ̀ kan tí wọ́n mú wọnú yàrá kan tí wọ́n sì dá sẹ̀ríà fún, èyí tó yọrí sí ikú rẹ̀. Àwọn afurasí náà ti wà lábẹ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọn yóò sì kojú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n fojú ba ilé ẹjọ́. Kọmíṣánná ọlọ́pàá ṣèkìlọ̀ tako ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni àti gbígbé ìgbésẹ̀ lọ́wọ́ ara ẹni lọ́nà àìbófinmu. Ó rọ àwọn aráàlú láti ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó tí wọ́n bá kẹ́fìn ìrìn ẹsẹ̀ tó bá mú ìfura dání. Ìkọ Boko-Haram sekọlu sílùú Adamawa dá ẹ̀mí adarí ìlú àtàwọn 18 míì légbodò. Ó kéré tán èèyàn 18 tó fi máa darí ìlú ló jẹ́ ṣíṣekúpa lọ́jọ́ ìṣẹ́gun Tuesday nígbà tí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ṣèkọlù sílùú 2 ọ̀tọ̀ọ̀tọ̀ lágbègbè Sawarin nípínlẹ̀ Adamawa sọ́sẹ̀ láabi wọn fún ọ̀pọ̀ wákàtí, èyí tó mú káwọn olùgbé ìlú sá àsálà fún ẹ̀mí ara wọn fún ààbò. Àwọn olùgbé ìlú sọ fáwọn akọ̀ròyìn pé àwọn aṣèkọlù náà ló ya wọ ìlú lálẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀. Níṣe ni wọ́n tún sọná sáwọn ìletò kan lágbègbè náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, èèyàn 18 ni wọ́n ṣekú pa. Wọ́n ní àwọn agbésùnmọ̀mí ọ̀hún ni wọ́n dìyà mọ́ra ohun ìjagun ìbọn. Lẹ́yìn ìkọlù náà làwọn ṣàkíyèsí pé èèyàn 18 ló pàdánù ẹ̀mí wọn. Lára àwọn tí wọ́n ṣekú pa ni adarí ìlú Sawarin Ignatius Papa Bademi tí wọ́n pè ní ìbátan gómìnà Ahmadu Umaru Fintiri. Ìkọlù náà ló wáyé ní Sawarin àti ìlú tó yíká Kachinga pẹ̀lú àwọn ẹ̀rí tó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ burúkú bí àwọn agbébọn náà ṣe ń ti ilé kan bọ́ sí ilé míì. Gẹ́gẹ́ bí a ti gbọ́, ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ló ṣe bẹ́ẹ̀ farapa nígbà tí ọ̀pọ̀ sì sá àsálà fún ẹ̀mí ara wọn lọ sínú igbó tó súnmọ́ ìtòsí àti àwọn ìlú tó wà lágbègbè náà. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló tún tọ́ka sí ìṣẹ̀lẹ̀ ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ lemọ́lemọ́ láwọn apá ẹkùn Adamawa ládùrú ọ̀rọ̀ ìdánilójú ojoojúmọ́ látọ̀dọ̀ àwọn aláṣẹ pé wọ́n ti ń gbógun ti ìgbésùnmọ̀mí. Wàyí o, kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Adamawa lọ́jọ́rú Wednesday ṣàbẹ̀wò sáwọn ìlú tó farakásá lójúnà láti ṣàyẹ̀wò àwọn tó bàjẹ́ àti láti ṣètò ààbò. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Sulaiman Nguroje sọ pé àwọn ti kó àwọn agbófinró ọlọ́pàá lọ agbègbè náà lójúnà láti dènà ìṣẹ̀lẹ̀ ìkọlù àti látún ti fi dá àwọn aráàlú tó wà nínú ìpayà ìbẹ̀rùbojo lójú. Ẹ̀wẹ̀, àwọn olùgbé ìlú fi àìdùnnú ọkàn wọn fẹ̀sùn kan àwọn àjọ elétò ààbò pé nígbà tí ìfẹ̀míṣòfò bá ti ṣẹlẹ̀ tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń yọjú. Ìṣekúpani Sawarin ló wáyé lásìkò ìpayà ìbẹ̀rùbojo ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí láwọn apá ẹkùn àríwá ìlà oòrùn Nàìjíríà pẹ̀lú àwọn ìlú láwọn gbèríko tó ń forí kásá àwọn ìkọlù láwọn ẹnu ibodè ìlú. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, ìjọba ìpínlẹ̀ kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta lẹ́kùnrẹ́rẹ́ nípa ìṣẹ̀lẹ̀ náà tàbí gbé àlàkalẹ̀ ojútùú ọ̀nà àbáyọ síta láti dènà ìṣẹ̀lẹ̀ míì lọ́jọ́ iwájú. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùà, yóò sì dára fún yín.